èmi níyàwó Chief Fọlágbẹ̀gì ẹ jẹ́ fi ọkọ mi sílẹ̀ o ẹ jẹ́ kó ráyè gbélé. Ilé tí mò ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ọkùnrin ló ń sanwó ẹ̀. Iṣẹ́ tí mo tún wá rí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ ń sìn ọkùnrin náà ló ṣàtúnmọ̀ ẹ̀. Mọ́tò tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ọkùnrin ló rà fún mi. Tí mo bá fọkùnrin sílẹ̀ mo máa dàbí aláìmoore ni. ẹ sọ bí kó tó di pé àwa fúnra lára wa alóbìnrin ń tá a gbọ́ nù tán ni pé bí obìnrin ọba ṣe nǹkan oṣù láàrin oṣù kan ọjọ́ bíi 2 3 àbí 4 ni wọ́n fi ṣe tíyàwó mi ò rí bẹ́ẹ̀ o alẹ́ bá ń bí ọjọ́ 12 ní fi ṣe nǹkan oṣù ṣé wọ́n rọ́jọ́ 12 tá à ń sọ nínú oṣù yìí a tó máa ṣe lóríṣìí 2 ìgbà nínú oṣù kan. Ení ìjà ọ̀la ìjà ìwà àtọkọ ẹ̀ ìkanra ohun alẹ́ ló ń ṣe é. Baálẹ̀ ọkọ ìlú ṣe é rántí àwọn tí mo sọ pé wọ́n fẹ́ wá dá iléeṣẹ́ lẹ̀ nù ìlú wa yìí àwọn ní. obìnrin ní gbogbo wọn ni. Wàhálà. Starting from me, my name is Kathy, and beside me, her name is Wavy. Èmi ni Freaky. Dipsy. I'm Cutie. Susan. Milky. I am Titi. ẹyẹ ní jẹ́ tẹ́tẹ́ yóò. Titi. This one a big palava. But we go solve the matter. Because we don't resolve matter, we pass this kind matter, we go solve the matter. When I gave you the fight, I make you solve the matter. This condom for solution center, NCDC, solve the matter. Mo gbọ́ wípé àwọn bàbá tiẹ̀ ló máa ń ta ilẹ̀ nínú ìlú yìí. Kẹ́ẹ̀fín ṣeré bí ọmọ ejò yìí ní gbogbo abúlé wa ìbò ṣe tó yìí bàbá mi nìkan ló kàwé 6. bó ṣe ń fọwọ́ bá mi lára àti gbogbo ara mi ń ṣẹ́gìrì àbí nígbà pé nǹkan fẹ́ bàjẹ́ lára ni. Ẹ má fòyà nǹkan tó máa yẹ kẹ́ pẹ́ láyé dáadáa ni mò ń ṣe. mo rọ̀ yọ́ mo tọ̀ yọ́ bọ̀ mo ságì lágbẹ́ mo tògùrọ̀ lọ́fà mo jẹ kúkú ndùkú olóhùn akẹ́rìírí kẹ̀rírí kẹ̀kẹ̀rí kẹ̀rírí. àṣàkáṣà oríṣiríṣi ló fẹ́ máa dá o irun oríṣiríṣi ló fẹ́ máa gbẹ́ sí wa ní ara. Ẹ jẹ́ kó gbé o. Fàtọ́yà. Ẹni tó bá sọ pé òun mọ ìmọ̀ tó ń bẹ ní ìlú wa yìí yálà kó jẹ́ pé onítọ̀hún díbọ́ àbí pé onítọ̀hún ò fura rárá o. àrígi ṣẹ́gi àwọn aráàlú yìí ní ìṣẹ́lera rẹ̀ lórí ẹjọ́ forí wọn gbé o. bàbá mi.